ẹ já máa kí n pé ẹ káàbọ̀ padà ká sì gbàdúrà fún yín ní pé àánú Ọlọ́run aláyọ̀ ní fi ń sílẹ̀ o ẹ ṣé ẹ kú àdúró tì bẹ́ẹ̀ ṣe ń wà pẹ̀lú wa ojú tẹ fi ń wò wá ò ní fọ́ lágbára Ọlọ́run. Ọ̀gbẹ́ni Olútáyọ̀ ìgbésẹ̀ àwọn èèyàn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ àwọn olóṣèlú tí wọ́n pera wọn ní ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú CPC tó jẹ́ gbé ajagun fẹ̀yìntì Muhammadu Buhari kó tó di pé wọ́n darapọ̀ pẹ̀lú oríṣiríṣi ẹgbẹ́ láti ṣàgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Wọ́n wá jáde nísìnyí wọ́n ní kò sí mẹ̀sáyà nínú APC ẹgbẹ́ táwọn pa ọ̀pọ̀ dálẹ̀ mẹ̀sáyà táwọn rí nísìnyí òun náà ni Alhaji Atiku Abubakar wọ́n dẹ̀ lọ kéde àtìlẹ́yìn wọn fún un. Ṣé eléyìí kìí ṣe àkùdé fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì? Ojú wo lẹ fi rí kí la kíyèsí yín? Bẹ́ẹ̀ ni mo kí ẹran lé pé káàbọ̀ padà sórí ìkànnì Awíkonko. Àwọn èèyàn apá àríwá níbi tí igun CPC tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fún ààrẹ àná olóògbé Muhammadu Buhari, ìgbésẹ̀ wọn kò jẹ́ ètò yanilẹ́nu púpọ̀ torí pé nínú oṣù kẹjọ iná ní ìkẹ́kẹ́ kan láti apá àríwá ló ṣàbẹ̀wò sílégbé ààrẹ lulu Àbújá ọjẹ́gun CPC náà ó ń fọwọ́ sọ̀yà fún ààrẹ pé gbágbágbá báyìí làwọn dúró lẹ́yìn ààrẹ páwọn ò ní yẹ̀ lẹ́yìn rẹ̀ kí àwọn gun mi ò tó gbéra ní ọjọ́bọ̀ yìí táwọn náà tó gba ọ̀dọ̀ igbákejì ààrẹ lẹ̀ nígbà kan rí lọ Alhaji Atiku Abubakar. Wọn ò ṣàì máa tọ́ka sí àwọn ìkàn wọn lójú tí ń bẹ nù ìjọba lóde yìí wọn lọ́pọ̀ rẹ̀ náà ni kì í ṣe àwọn táwọn àjọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ onítẹ̀síwájú pé wọ́n ní ẹgbẹ́ ọ̀hún ó ti kùnà lórí àlàkalẹ̀ eléyìí tán fi lélẹ̀ tó mú kí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ tí wọ́n fi ṣàṣeyọrí nígbà náà lọ́hùn. Ṣé bí ojú tí mọ̀ kan mọ́ni lọ́wọ́ àwọn èèyàn apá àríwá wọ́n jẹ́ àwọn tí wọ́n fẹ́ kí agbára kó wà lọ́dọ̀ wọn gbogbo ìgbà kó má kú lọ́dọ̀ wọn kó má yẹ̀ bí wọ́n ṣe pẹ́kọ́ lọ ọdún mẹ́jọ àkọ́kọ́ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti lọ́dún méjì tí mo fi jẹ́ ó nísinmi lórí ipò kì í ṣe ààrẹ Bọ́lá Tinubu gan ni ká sọ pé àwọn èèyàn apá gúúsù torí ẹkùn méjì ni Southern Protectorate and Northern Protectorate àwọn èèyàn ẹkùn apá àríwá àti ẹkùn gúúsù àwọn ẹkùn gúúsù náà pinra wa sọ́nà mẹ́ta nínú geopolitical zone tí wọ́n pín wá sí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀tí mẹ́lápá àríwá náà ní 3 geopolitical zone. ṣùgbọ́n tọ́rọ̀ bá ti bẹ́ tí ọmọ bẹ́ àwọn ará òkè ọya tètè máa pawọ́ pọ̀. wọ́n sọ apá àríwá ni wọ́n dùn lójú kan oṣù ni wọ́n ní òbúrẹ́là wọ́n ní àbúrẹ́dà ti ẹgbẹ́ àríwá Consultative Forum wọ́n ní ti ẹgbẹ́ àwọn àgbààgbà látàpá àríwá àtàwọn ẹgbẹ́ ńláńlá míì ilé tí máa so wọn pọ̀ nípa eléyìí lérò ti tèmi gbogbo ohun tí wọ́n ń sọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tàbí ìṣèjọba rẹ̀ ètè kásárì gẹ́gẹ́ bí ẹ̀tanú pé àfẹ́ kékeré kúrò lọ́dọ̀ wa ó sì ti fẹ́ kúrò lọ́dọ̀ wa apá àríwá nìkan fẹ́ kó padà sí pàápàá jùlọ àwọn àtúntò tí mo fẹ́ lọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àtúntò táàrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe yóò bá wọn lára mu ìdí tí ò fi bá wọn lára mu ni pé oríṣiríṣi ọ̀nà ló pín sí láwọn ibì kan orí ọ̀fẹ́ tí wọ́n ń jẹ nínú ìjọba wọn àrí jẹ mọ́ torí pé wọ́n ti pinwọ́ wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n mọ̀ wípé iṣẹ́ tẹ́ni ń ṣe é lọ yìí ó ṣeé ṣe kó ní àbáyọrí tó dáa tó bá sì ní àbáyọrí tó dáa yàtọ̀ sí pé kò ní sèrè fún wọn yóò jẹ́ ìtàbùkù bá wípé n tẹ́ ẹ ti ń ṣe láti ìgbà yìí tẹ́yìn ò rí ṣe ilẹ̀ nìkan rí ṣe yìí oríyìn yẹn wọn fẹ́ kó tọ́ sí ààrẹ Bọ́lá Tinubu tàbí kó tọ́ sí àwa tá a wà nísàlẹ̀ torí ojú ta fi ń wò wọ́n tẹ́lẹ̀ náà ni pé ẹ̀yà wọn ò kàwé ẹ̀yà wọn ò mọ̀tún yàtọ̀ sósì wọ́n wá ń jẹ́ kó yé wa pé àwọn mọ̀tún o àwọn mọ̀ sí o àwọn mọ̀tún àwọn ni Ọlọ́run ọba dá káwọn mọ̀ ṣàkóso ìlú yìí ẹ fẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni lóòótọ́ àti lódodo àwọn èèyàn apá àríwá inú ìfìgbà kankan dùn sí kẹ́nì kankan láti apá gúúsù kó máa tukọ̀ wọn ìgbà kan tí wọ́n fẹ́ fẹnu kò lórí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kojú ìgbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́dún 1999 tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ti bàbá ọmọgbẹ́ wọn láti bí ọdún 1997 nígbà tí wọ́n ti mọ́lé nígbà náà lọ́hùn látàrí pé wọ́n ló ń gbèrò láti dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ọ̀gágun Sani Abacha nígbà náà lọ wọ́n pọ̀ o bẹ́ẹ̀ ni a rí ará òkè ọ̀yà wọn náà tọ́jú ọmọ ìpínlẹ̀ Katsina tọ́jú ẹ̀gbọ́n fún ààrẹ wa tó dolóògbé Umaru Musa Yar'Adua nígbà náà lọ wọ́n jọ tìyàn mọ́lé lọ́gbà ẹ̀wọ̀n nígbà náà lọ ni ṣùgbọ́n ọgbà ẹ̀wọ̀n náà ni MK Abiola náà kú sí ilé táwọn ọmọ Yorùbá yìí ti jẹ́ pé wọ́n ti tutókè wọn fojú gbà ẹ̀yà kan ṣoṣo lára gúúsù tí ará àríwá máa ń rí
tí wọ́n jọ ní àgbọ́yé àti àjọsọpọ̀ tó lọ́rìn náà ni àwa èèyàn tá a wà ní apá ìwọ̀ oòrùn gúúsù ní south west àwa nìkan ni wọ́n rí àwa náà tí wàá fẹ́ bọ́ mọ́ lọ látàrí tí wọ́n fojú ẹ̀tanú tí wọ́n fojú Abíọ́lá rí a sì rí pé kì í ṣe gbà ọkọ rẹ̀ ẹni tó jẹ́ aṣíwájú fúnra Yorùbá tẹ́lẹ̀ olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n fẹ́ wọn ju náà mú Yakubu Gowon tí èsì Haúsá pọ́nbélé tẹ́jẹ́ pé ọmọ Middlebelt láti Plateau lọ́yọ́pọ̀ lọ́gbẹ́ ẹ̀wọ̀n nígbà tó gba ikú daṣàkóso wọ́n pè tí ẹni tó kú ẹ̀wọ̀n ilẹ̀ Yorùbá yìí ó dà pé wọn ò ní jẹ́ tí wọn mọ́ ní wọn fi lọ mọ́ Ọbásanjọ́ sípò ààrẹ kódà nígbà tá a jọ díje dupò ẹgbẹ́ méjèèjì tó díje dupò ní sàn-án ọmọ Yorùbá náà méjèèjì olóyè Olúfàlàyé àti bàbá Ọbásanjọ́ a ní ẹjọ́ díje dupò ó túmọ̀ sí pé gbogbo àwọn èèyàn apá àríwá wọ́n yọwọ́ yọsẹ̀ wọn kúrò nú ẹ̀ eléyìí torí ikú MK Abíọ́lá ni wọ́n fi jẹ́ kí láfi tù wọ́n lójú gbàmọ́ bínú ni ó pé wọn ò bínú ìgbàdàn bá sì bínú nìsín wọn ní bá wa ṣe a sì nílò àwọn ẹ̀yà kan ó ṣòro fún wọn láti bẹ́yà àgbò ṣe ó ṣòro fún wọn láti bẹ́yà àgbò ṣe torí ẹ̀tanú àtìjà tí ń bẹnu àti àìlóòótọ́ àwọn ẹ̀yà àgbò tó fi mọ́ ìlara àti owú ilé tó ṣòro sínú ẹ̀yà àgbò. tá a bá wá wò ó dáadáa igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí lánàá Alhaji Atiku Abubakar ó ti ń díje láti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ó ti pẹ́. kódà àwọn òbí tí wọ́n ti wá ń díje dupò yìí òbí ó wà níléèwé fásitì ńgbà náà lọ́ọ̀ ni. láti ìgbà tó ti ń díje bàbá tí wàá ní ká wò. ní ọdún 1992 tí wọ́n lọ ṣe ètò ìdìbò Social Democratic Party SDP ẹgbẹ́ ẹlẹ́sìn nígbà tí MK Abíọ́lá ń díje ńgbà náà lọ́hùn wọ́n jọ díje ní 1992 ní Jos ni wọ́n ti lọ contest ní ẹsẹ̀ primary ẹgbẹ́ òṣèlú ọ̀hún tá a bá wo 1992 sí ìsìn bí ọdún mẹ́tàléní ọgbọ̀n ni ó ti pẹ́ tá a bá yọ 33 years kúrò ní ọjọ́ orí Peter Obi sẹ́ńjì ni ó kù sẹ́ńjì ni ó kù ìgbà tí Alhaji Atiku Abubakar ti ń díje dupò sí iléeṣẹ́ ààrẹ nù. láti ìgbà tó ti wá ń díje tí ò wọlé kí làrí dájú kí ni tó fún ní ìfọkànbalẹ̀ n pé tó ń bá tó ń díje ní 2027 ọwọ́ òun ni ó jà mọ́. kí lọ́jọ́ orí ẹ̀ ń gbà tó bẹ̀rẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀ ń gbà tí yóò bá fi di 2027. sẹ́rí Alhaji Atiku Abubakar ó jẹ́ àpẹẹrẹ aláwọ̀ dúdú léyìí tí wọn è mójú pò ń bẹ wọn è sì ṣe ìgbéléwọ̀n bí nǹkan ṣe rí kí wọ́n wo sàkún ní tí wọ́n máa wò gẹ́gẹ́ bí àfojúsùn náà ni pé ó wù mí láti dààrẹ ilẹ̀ yìí ọjọ́ orí mi tí n bá tiẹ̀ di gan láti ìgbà tí wọ́n ti parí ìjọba wọn ní 2007 òun àti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ jẹ́ igbákejì kò tí ì sí ipò kankan tí Alhaji Atiku Abubakar àti ìdìmú likewise ìgbà náà ni Bọ́lá Ahmed Tinubu ló parí ìjọba tiẹ̀ náà ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu wà tíìf láti 2007 tó fi di àkókò yìí nípìn ìṣàkóso ìpínlẹ̀ Èkó ìṣàkóso àwọn ìpínlẹ̀ tó ń bẹ ní ẹkùn ìwọ̀ oòrùn àti àwọn ìpínlẹ̀ míì ní apá gúúsù lápá àríwá ibẹ̀ ni Bọ́lá Ahmed Tinubu ló ń láwọn èèyàn sí tẹ́ pé ọwọ́ tí wọ́n sì fẹ́ kí wọ́n máa fi ṣèjọba náà ni a fi ń ṣèjọba eléyìí ó mú kó wà active lẹ́yìn pé ọjọ́ orí èdúró dẹ̀ nìkan kápẹ́ nígbà tí Bọ́lá Ahmed Tinubu pò nípínlẹ̀ Èkó àwọn èèyàn tí wọ́n fẹ́ràn Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àpèjúwe nípa rẹ̀ ó díje nínú ẹgbẹ́ òṣèlú SDP Adéwọlé nínú ètò ìdìbò ilé tó kọjá lọ ó ń sọ nípa Bọ́lá Ahmed Tinubu lánàá ó ní kẹ́ ẹ máa wò ó ń bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Yakubu Dogara léyìí tó ń sọ nípa àtúntò tí wọ́n mú débò owó orí nílẹ̀ yìí ó ní ìlànà ń dáa ṣùgbọ́n nínú tọrọ Adéwọlé ó ní ó bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Yakubu Dogara ń sọ ó ní àtúntò lóòótọ́ àti lódodo ni ló ti ń dé bá ìṣàkóso lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ó ní ṣùgbọ́n owó orí tí Bọ́lá Ahmed Tinubu ń gbà ó ló lè pa ìpèsè nǹkan nílẹ̀ yìí productivity ó ní yóò pa ni ó nítorí pé lóòótọ́ àti lódodo lọ́dún ìta sọ pé oṣù kẹjọ àti pa 14 trillion naira lábẹ́lé ó ní lóòótọ́ àti lódodo ni ó ní ṣùgbọ́n 7 ọ̀nà owó lágbà pa ó ní 7 trillion lápá ní láti ẹ̀ ó ní 7 trillion yẹn ó ló ní weight ju 14 trillion ọdún yìí lọ ó ní tí 7 trillion lè rà lẹ́sìn ó ní 14 trillion ò lè rà á gbogbo ọ̀rọ̀ tí Adéwọlé sọ pé ọ̀rọ̀ criticism ni ṣùgbọ́n àríwísí ni wọ́n ń ṣe o ṣùgbọ́n wọ́n ń fa òótọ́ ọ̀rọ̀ àti kò mú òkun yọ nínú ọ̀rọ̀ wọn. ìdí ni pé tá a bá wò dáadáa 14 trillion bẹ́ẹ̀ni ńlá pa wọlé èèlò la gbà pa wọlé sáà tajà ni àbá lọ àwọn èèyàn lọ́wọ́ gbà n ta fi tìpátìkùkù gbà lọ́wọ́ àwọn èèyàn tí ò ní ìyẹn ò ń ṣe pé èèyàn pa wọlé àjàgbà wọlé. gbogbo ohun tí Adéwọlé ń sọ rèé wọ́n wá ń ṣàpèjúwe Bọ́lá Ahmed Tinubu
ó lẹ́ni tó mọ̀lé nípa owó orí gbígbà ni ó ní ẹni tó yẹ jù ní gbogbo nǹkan lákòóso nìyẹn ó tẹ́ ẹ bá wò pé ó ṣe ọ̀rọ̀ owó orí nípínlẹ̀ Èkó ó gbé ìpínlẹ̀ Èkó sókè oníṣùgbọ́n orílẹ̀ Nàìjíríà a gbọ́dọ̀ jù pé bá a ṣe ń pa owó orí wọlé ìdásẹ́lẹ̀ ń wà ètò ààbò dúró re ó ń tọ́ka sí pé àwọn nǹkan míì tó ń le tó ń bá dípò ń dà rẹ̀ ńlẹ̀ Nàìjíríà ó lòun ò rí dájú pé ìlànà template wọ́n fi máa gbowó orí léyìí tí yóò mú kí ìpèsè nǹkan kó wáyé lòun ó gbélẹ̀ ìyẹn sọ pé mò ń support Adéwọlé o n tí mò ń sọ ni pé constructive criticism ilé ìfilẹ̀ ó yàtọ̀ sí pé kákan máa jáná kákan máa bu ẹnu àtẹ́lù yẹn tí ń ta tí káwa ní kí ló dé tó fi bu ẹnu àtẹ́lù kó sọ pé ẹ̀wọ̀n Tádéwọlé ń sọ yìí ó ń rí nǹkan kan tó lè fi substitute nǹkan tí Bọ́lá Ahmed Tinubu fún ọmọ ilẹ̀ yìí ó dẹ̀ mọ̀ pé Bọ́lá Ahmed Tinubu máa ń pa tax reform yìí kò dẹ̀ parọ́ kò tó ọ̀rọ̀ Tinubu fúnra rẹ̀ ò fi parọ́ àti máa bọ̀ rẹ̀ wà ń bẹ̀ so n tí ẹni ń sọ yìí irú ẹ̀ làwọn èèyàn retí lọ́dọ̀ ọdún Àtíkù Abubakar tẹ́ ẹ bá sọ pé Tinubu kò kojú òṣùwọ̀n láti tukọ̀ ọlẹ̀ yìí bóyá ọ̀rọ̀ ètò ààbò ni o bóyá ètò ọrọ̀ ajé ni o èwo ni Tinubu bá ń bẹ̀ tó jẹ́ kó máa mú àtúntò dé bá tẹ́yìn bá wá ní tó tún wá yàtọ̀ sí tó mú wá tá a tẹ̀wọ́ gbà ẹ ṣe àlàyé díẹ̀ kẹ́ ẹ má tu gbogbo ẹ̀ fún wa tán ká lè mọ̀ pé ẹ mọ̀ tẹ́ ń sọ irú eléyìí ni ó mú kọjọ wájú ọjọ́ orí lóòótọ́ ló nípa o tẹ́ ẹ bá wo ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Joe Biden kókó òdì kan tí ò fi padà contest mọ́ tó fi ní Kamala Harris tó jẹ́ igbákejì ẹ̀kọ́ lọ rèé díje dupò nínú ọ̀sẹ̀yìn ọjọ́ torí pé ń bọ́ọ̀lù lẹ̀ gbogbo àná ń bọ́ọ̀lù lẹ̀ bí ó gbọ́n ọkọ̀ olúkiri yóò bọ́ọ̀lù lẹ̀. àti pé ó ti fẹ́ máa ṣe rànran. tí ó pé ń gbàgbé ti ń sọ gbogbo ilé ọjọ́ orí nìkan pé bẹ́ẹ̀ ni ọpọlọ Joe Biden ò pé ọpọlọ ní nǹkan kan ṣe o tẹ́ ẹ bá wo ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà tó jẹ́ ààrẹ wa ńlẹ̀ Nàìjíríà bóyá nípa aṣọ tí wọ́n máa ń wọ̀ lérò ti tèmi ìní nígbàgbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó dàgbà tó ajagun fẹ̀yìntì Muhammadu Buhari tó tẹ́ bá wo Muhammadu Buhari aṣọ tí ń wọ̀ ó ní í ṣe pẹ̀lú ẹ̀yà Haúsá aṣọ tó lọ ọ̀lẹ̀ tòwúrò tó sì ní fitting tó sì gbáramú kó fipá kan dàlú lẹ̀ rí dẹ́sibà pàgbàlagbà kí ló pé jẹ́ ológun o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣubú lẹ́ẹ̀kan nínú ọkọ̀ lásìkò tó fẹ́ bá ọmọ ilẹ̀ sọ̀rọ̀ bóyá kó òmìnira ni àbí ọjọ́ àwọn òṣìṣẹ́ bóyá workers bóyá democracy ààrẹ lulẹ̀ lẹ́ẹ̀kan eléyìí kì í ṣe pa fi ń pẹ̀gàn ààrẹ o à ń sọ bọ́jú orí ṣe lágbára sí lórí ọmọ nìyẹn ni bọ́ọ̀dàgbà tó lóògbó gbogbo ojú òun jọ ẹ wá wo Àtíkù Abubakar tẹ́ pé òun gan la tó fẹ́ pé ní àgbàsànkò láàrin àwọn èèyàn yìí tí Àtíkù Abubakar bá ipò nífẹ̀ẹ́ láti díje yàtọ̀ kó ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n kóra wọn jọ nú ADC tí wọ́n bá nífẹ̀ẹ́ lẹ̀ Nàìjíríà lóòótọ́ àti lódodo tẹ́ bá gbé ní ọdún 2023 kápẹ́ Àtíkù Abubakar Peter Obi Rabi Musa Kwankwaso tí wọ́n jọ dúró lójú kan kò sóru Bọ́lá Tinubu kọ́ ni yọjà rẹ̀ wa òun kọ́ ni ọjà rẹ̀ wa tí wọ́n bá wá ń dẹnu pé kò tilẹ̀ wà èèyàn ọmọ Nàìjíríà Bọ́lá Tinubu kọ́ ni yọjà rẹ̀ wa o tó bá jẹ́ pé effort tí wọ́n lò fúnra wọn náà lò pa láti ṣe àṣepapọ̀ tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣàṣepapọ̀ effort wọn ò ní tó bẹ́ẹ̀. kò ní tó bẹ́ẹ̀ wọn ò ní fi gbogbo ara sí fún kọ̀ọ̀kan ara wọn yìí eléyìí tí bí wọ́n bá tó wá ń bẹ̀lẹ̀ tí wọ́n bá lọ ìlọ yìí tí Àtíkù Abubakar bá tún jẹ́ pé ó ti kó àwọn Rotimi Chibuike Amechi sínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ látàrí ẹ̀tanú kìí sí pé fẹ́ mọ Nàìjíríà tí wọ́n bá kó àwọn wá bẹ̀ nítorí pé mo ṣe mínísítà ọdún mẹ́jọ mo ṣe gọ́fúnà ọdún mẹ́jọ ṣùgbọ́n ní ọdún 2023 sí ọdún 2027 n ò rí nǹkan kan tí mò ń jẹ lọ́wọ́ èyí tó lọ ọmọ sálátà fún bọ̀ bò mí irú Chibuike Amechi ó ní ìyànjẹ ọmọlẹ̀ Nàìjíríà ó lọ sínú gbọ̀ngàn kan wọ́n fi owó tó 15 million gba gbọ̀ngàn sọ́jọ́ òbí lọ́dún tá a wáyé ní o gbọ̀ngàn lásán nìyẹn o wọ́n wá padà fi owó ńláńlá míì sí àwọn jíjẹ mọ́mu ẹni tó bá lè fowó síbẹ̀ tó ní pé ọmọ ebi ó ní gbogbo alẹ́ ebi ń pa o òun nìkan lè ebi ń pa bíbí bá ń pa ebi ní ń pa ẹni tó bá ń fi irú ìrọ̀kúsọ bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ àwọn àti àwọn El-Rufai Malam Nasiru El-Rufai ó ṣe gómìnà ó ti gbọ́ gómìnà ó ṣe mínísítà nílẹ̀ látàrí Ọbásanjọ́ òun wà láti inú ìjọba dé ìjọba ṣùgbọ́n lọ́tẹ̀ yìí wọ́n gbé ọdẹ house wọ́n ní wákàtí ń bẹ nù rẹ̀ house ló òun ní screen látàrí pé àwọn ọjọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ NIA ni o DSS ni o wọ́n ní àkọọ́lẹ̀ pé òun ló ń fún ẹ̀lì crisis Kajuru ní southern part of Kaduna tẹ́ pé ìpanibẹ́ ń pajábọ̀gùn ṣe pa ń bẹ̀ wọn ò fi sípò kankan ó torí ẹ̀ ń fapá jánu torí pé ó ní àfojúsùn bẹ́ẹ̀ ni ìṣe àwọn. ó sì ní òun láfojúsùn kankan ní ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kí ló tó gba nomination kí ló ti yẹn nominate ẹ̀ tí ò ti reject ẹ báwọn èèyàn ni bàbá tó jẹ́ elétò ààbò fún Ọbásanjọ́ nígbà tí wọ́n jẹ́ ológun ọmọ bàbá yìí nígbà tí wọ́n fún ní mínísítà nínú ìjọba Ọbásanjọ́ ó lóun ò fẹ́ gómìnà ìpínlẹ̀ ológun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́un tó tẹ̀lé Port Harcourt
ọmọ ìpínlẹ̀ Kogi ni bàbá yìí ní ẹ̀fíṣẹ́ kọmíṣánná fọ́rọ̀ mínísítà fọ́rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ Nàìjíríà nígbà ọkọ̀ Ọbásanjọ́ bàbá yìí kọ́ òfipò rẹ̀ lẹ́ni kò lo ọdún méjì kò sí pọ́n bínú sọ́básanjọ́ wọ́n wò pé jẹ́ǹbẹ̀ wọ́n David jẹ́ǹbẹ̀ wọ́n ní ibi tí mo dàgbà dé yìí náà ní jóun ìlé máa fi àgbà ara ìkí máa tún fi de okùn mọ́kùn wọ́n jẹ́ alájọṣepọ̀ Ọbásanjọ́ wọ́n fẹ́ràn ara wọn púpọ̀ lẹ́sẹ̀pọ̀ máa Kogi ni ṣùgbọ́n àwọn Kogi Yorùbá ni ní David jẹ́ǹbẹ̀ wọ́n David jẹ́ǹbẹ̀ wọ́n fún ní mínísítà tí wọ́n bá fún ẹrùfà tó bá ní ẹ̀rù láfojúsùn bẹ́ẹ̀ kò yẹ kó gbà rárá torí Danjuma lẹ́yìn tí mò ń sọ yìí Ọbásanjọ́ fún Danjuma nípò Danjuma lòun ò fẹ́ torí ìjà kọ́ torí ọjọ́ orí ni pé gbàgbàlagbà ọba tí ẹ̀kọ́ ń jẹ tẹrantẹran lọ́yẹ kọ́kọ́ ilé ẹ̀kọ́ kíkọ́ yẹ ẹranú rẹ̀ jẹ́ ó ti jẹun ojú kòkòrò wà lójú ẹ̀ ojú kòkòrò mẹ́mẹ́ so irú àwọn tí ẹ kóra wọn jọ pẹ̀lú ọ̀dọ̀ Àtíkù ǹjẹ́ Àtíkù tiẹ̀ ní ìfẹ́ tàbí ìgbàgbọ́ ǹjẹ́ àwọn gangan nífẹ̀ẹ́ sán nígbàgbọ́ wọn ò nífẹ̀ẹ́ wọn nígbàgbọ́ ṣé Òbí ni ṣé Rotimi Chibuka Amechi ni Àtíkù rẹ̀ kó ṣàtìlẹ́yìn fún wọn ni àbáwọn ẹ̀kọ́ ṣàtìkù fàtìlẹ́yìn torí bẹ́ẹ̀ ṣé ń wò ìjà Adúoyè ní ọ̀padà fún ẹgbẹ́ ADC tí wọ́n láwọn ń kó jọ yìí tí wọ́n kó jọ ẹgbẹ́ tí wọ́n fọ̀kùtẹ̀ kó jọ ìjà Adúoyè ní ọ̀padà fún. ẹgbọ́rọ̀ tẹ̀tí kan nù wọ́n sọ ó ní bring it out make it feasible politics does not operate in the corner ta ni operate politics nínú corner tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bring your politics out that is essentially what we are here to emphasize we are the true followers of Buhari and we are here today sir when this coalition started we identified early on with the party we wanted to align with. My leader, I want to assure and reassure you of our commitment. The CPC bloc is intact. President Buhari has left an unprecedented mark in the history of this country and we will not allow it to be lost. Unprecedented mark wo. Tó jẹ́ àwọn èèyàn tó fi lọ́lẹ̀ ebi ló fi lélẹ̀ ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́lẹ́ ọ̀wọ́n gógó nǹkan ló fi lélẹ̀ kó tó pọ̀ lọ. ṣé wàá rí àwọn èèyàn apá àríwá ń tẹ́ fìrí wọn rèé ní tí gbà yíwá fi yàtọ̀ sí àwọn èèyàn míì rèé bẹ́ẹ̀ ṣe ń wo ibà ṣe yin àwọn èèyàn apá àríwá bẹ́ẹ̀ làwọn oníkùdìẹ̀kùdìẹ̀ kún àárín wọn torí àjẹbánu ọ̀rọ̀ tí wọ́n gbé lọ bá ti kú yìí ọwọ́ epo ni o bí wọ́n ṣe máa pọn ọ̀rọ̀ rẹ̀ lánàá wọ́n sáà mọ̀ wípé Àtíkù bùjẹ́bùdánù ni wọ́n fẹ́ pọn lánàá wọ́n wá arúgbó lọ́fẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí mínísítà fọ́ọ̀rọ̀lẹ̀ yìí tó sọ ó ní òun ó níbi tó ti ń gba Jonathan nímọ̀ràn pé má wá o má lọ wá o má jẹ́ kí wọ́n tàn ọ́ jẹ o. má jẹun tí o. pé àwọn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń kó sí Jonathan lórí o. pé kọ́ máa bọ̀ díje wọlá yóò fẹ́ o. ó ní pé tí wọ́n ṣàtìlẹ́yìn fún ọ ní 2015. ó ní bó jẹ́ pé Jonathan ò tí ì sọ fún un ẹ má jẹ́ àgbàgbé Wike. Jonathan ló sọ di mínísítà kejì fètò ẹ̀kọ́. Wike Jonathan lórí pé kọlọ rẹ̀ díje dupò sí iléeṣẹ́ gómìnà lọ́dún 2015 nípínlẹ̀ Rivers. So godfather rẹ̀ mọ̀nbẹ́rẹ́ ni ó sì ní pé má jẹ́ wọ́n tàn ọ́ torí pé ó wá ń fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Tinubu yóò lò sáà méjèèjì ọdún mẹ́jọ rẹ̀ pé nǹkan kan ò ní yẹ pé nǹkan kan ìmọ̀ yóò fi kú sí o àṣìrókúrò ààrẹ o ṣùgbọ́n ó ní nǹkan kan ò ní yẹ pé yóò lò sáà ọdún mẹ́jọ rẹ̀ yóò lò pé lọ́fíìsì ọ̀rọ̀ tí Wike ń sọ yìí kí pé torí pé ó ń jẹ́ nù ìjọba yìí nìkan tó yẹ pé àwọn tó wà ń tanà balẹ̀ máa sọ tọrọ bẹ́ẹ̀ lájẹ̀pẹ́ jẹ́ ń bẹ̀ n tó dáa jù ni pé kí Tinubu kó parí sáà ọdún mẹ́jọ rẹ̀. tàbí tá a bá ní ká wò dáadáa kí ni Wike fẹ́ jẹ́nu ìjọba tí ò tí ì jẹ́ sẹ́sẹ́. kò sí tí ò tí ì rí o ó ní owó tó tó gbogbo ń tà ń sọ ìtẹ́ bá ní kí Tinubu parí ọdún mẹ́jọ yìí ibi rìfọ́ọ̀mù ẹ̀ bá gbé wa dé gbogbo àwọn olóṣèlú yìí àwọn Peter Obi àwọn bàbá wa Ọbásanjọ́ torí Peter Obi bí ṣe ń lọ bá àwọn àgbà Ìgbò ní lọ bá àwọn àgbà Yorùbá torí ìjà Adúoyè nìkan ni kò sì torí nǹkan kan míì èyí tó sì dáa jù táwọn orílẹ̀-èdè lágbàáyé máa ń ṣe tí wọ́n fi dìbì tí wọ́n ti dà lónìí mo rántí ní ọdún kan ní ilẹ̀ Amẹ́ríkà Gore ó contest pẹ̀lú George Bush wọ́n tó dọ́gbọ́n wọ́n lọ ka ìbò manually Gore òun ni igbákejì ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Bill Clinton ńgbà tí ẹ dìbò tó yẹ kó tẹ́wọ́ gba èkú da ṣàkóso wọ́n dojú ìbò ọ̀run kí ni ọ̀hún sì dàrú lóòótọ́ sẹ́mọ̀ tí Gore ṣe ó lóun ò ní gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ ó ní good faith ó lóun accept outcome election ilẹ̀ Amẹ́ríkà ní táwọn ilé òkèrè máa ń ṣeré lójú náà àti mọ́ fàṣíkò wọn ṣòfò. ìdí ni báwọn yẹn fẹ́ ṣiṣẹ́ fún ìlú ni ìṣe tí wọ́n jẹ̀ náà wá. tẹ́ ẹ̀ bá gbàgbé Agboola Ajayi igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ ni olùdíje wọn nú ètò ìdìbò sílé iṣẹ́ gómìnà tó wáyé kọjá lẹ́nu lọ́lọ́ nípínlẹ̀ Ondo nílé ẹjọ́ appeal sọ pé ẹjọ́ rẹ̀ ò lẹ́sẹ̀ ńlẹ̀ igbákejì gómìnà ìpínlẹ̀ tọ̀hún Lucky Aiyedatiwa ó kọ tó fi ilẹ̀ ó kọ yẹn ọ̀bára mu ṣùgbọ́n ilé ẹjọ́ appeal sọ fún pé gbèdéke 14 days
tó yẹ kó o ti challenge ọ̀rọ̀ ilé ẹjọ́ ó ti kọjá window yẹn ti close wọ́n á sọ pé o kọ yẹn right tẹ́ ẹ̀ bá gbàgbé irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Leon nípa ilẹ̀ Bayelsa níbi tí lokobi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ti ṣe ètò ìbúra fún wọn tí wọ́n fi da gbogbo ẹ̀rú látàrí pé orúkọ yí padà orúkọ tí ń kọ àwọn orúkọ ẹni ẹkẹ orúkọ tí ń kọ lóríṣiríṣi tí ń yí ṣùgbọ́n ilé ẹjọ́ sọ fún pé appeal court wọ́n ní gbèdéke yẹn ti yí ó ti wá lọ Supreme Court Agboola Ajayi ṣùgbọ́n lọ́yìn ìjẹta ó lọ sí ilé ẹjọ́ ọ̀hún ó gbé kúrò ńbẹ̀ pé kí Lucky lè máa gbádùn ètò ìṣèjọba rẹ̀ tá a bá ń fi ẹjọ́ dà láàmú ó ní òní gbájúmọ́rọ̀ lù pé bó ti yẹ pé nǹkan mi lè wà lábẹ́ rẹ o ṣùgbọ́n tó sọ jáde yìí ó tó ń táwọn olóṣèlú gbọ́dọ̀ máa wò ní àwòkọ́ṣe. ó ṣeé ṣe kọjá pọ́n ti pèsè bàbá pèsè kọ̀kọ̀ bá a sọ̀rọ̀ bá kíní ìkó òun lé ẹjọ́ jájọ fọwọ́ owó lè bá a mọ̀ èèlò lọ́nà gan. ṣùgbọ́n tó bá sì jẹ́ oníjàgídíjàgan náà ni ẹlòmíì lópò tó tẹ́ ìbágbàgbé ìpínlẹ̀ Ọ̀ṣun wa yìí gómìnà Adémọ́lá Adélékè ó ti pé ọmọ ọba Dọ̀tun Babáyẹmí pé ẹ lọ́ọ́ rẹ̀ yọwọ́ kílà ń kọ́ ẹyọ ẹjọ́ tẹ̀ ń gbé ilé ẹjọ́ yìí gbogbo ẹjọ́ ẹ̀yọ́pọ̀ mẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ primary ìdìbò kọ̀mẹ́sì Ọ̀yọ́ ọmọ ọba lòun ò ní yọwọ́ o gbogbo nítorí kọ́gbà á fún àrípa tó ẹjọ́ ńdópin ni o ẹni pé àtòdópin ọ̀hún wọ́n tó dópin. kó tó di pé a máa sẹnu gbọ́lá fún lórí kókó yìí àwọn ọ̀rọ̀ kan bẹ tí àwọn tí wọ́n pera wọn lọ́mọ ẹgbẹ́ òṣèlú CPC yẹn tí wọ́n sọ tí yóò dáa kó wà nínú àkọọ́lẹ̀ yóò jẹ́ káwọn èèyàn lè ṣe òdiwọ̀n wọn síwájú àti síwájú sí irú èèyàn wo ni wọ́n jẹ́ ó ní you see me I don't need to tell you I am CPC. If you see former Attorney General Malami, former Kaduna Governor El-Rufai, and others who work closely with President Buhari, you don't need to be told they are CPC. Kò sẹ́ni tó sọ pé káwọn wọ̀nyí ọmọ jẹ́ CPC. Ṣùgbọ́n èyí tó yí àwọn aráàlú tó yí ọ̀pọ̀lọpọ̀ nù wa ni pé ẹgbẹ́ ọlọ̀tẹ̀ náà ni wọ́n kóra àwọn ẹjọ́. Kò dẹ̀ sí nǹkan méjì láti tako Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. Ìbéèrè tí mo béèrè níbẹ̀rẹ̀ náà ní béèrè parí. Ìkóra àwọn ẹjọ́ yìí sáà lè sọ pé yóò mi Bọ́lá Ahmed Tinubu láti díje fún ipò ọ̀hún padà tó bá dọdún 2027. bẹ́ẹ̀ ni mo kẹ́yìn lórúkọ wa lẹ́ẹ̀kan sí di àkókò tá à ń ṣe ìṣàkóso tí ń bẹ lóde ilẹ̀ Nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Tinubu náà jẹ́ olóṣèlú àkọ́kọ́ tí ó kọ́ di ipò ààrẹ mú Nàìjíríà tó jẹ́ olóṣèlú pọ́nbélé tí èsì pé ní bàbá àṣàlẹ̀ kan ń bẹ òun tó ní bàbá àṣàlẹ̀ àwọn bàbá àṣàlẹ̀ gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí Bọ́lá Ahmed Tinubu ti máa wà níwájú wọn bí ìjẹta káwọn tó jí lónìí bí orin olóṣèlú tó ní pé kílẹ̀ tó mọ́ káwọn ọ̀tá tó jí làwádìí ṣe ń rere Bọ́lá Ahmed Tinubu kété pé mò ń ṣàtìlẹ́yìn fún o torí pé mo jẹ́ ọmọ Yorùbá o tàbí mo jẹ́ ọmọ gbèsè ṣùgbọ́n irú èèyàn tó jẹ́ kílẹ̀ ò tó mọ́ káwọn tó ó ti ṣe gbé ètò rẹ̀ lẹ̀ gbogbo ibi tí wọ́n ń lọ yìí iwájú bọ́mọdé tó jíjókòó tó òkúté ọba kùkùté ó lè mi ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí pé tẹ́ ẹ bá ń wọwọ́ táwọn ẹni fi ń ṣàpèjúwe tí ń lọ bá Àtíkù Abubakar ọwọ́ epo ni wọ́n lọ ń gbéjà kamọ́lé ni fún ìpàrọ̀ owó. káwa sọ pé Àtíkù Abubakar àtàwọn ìsọ̀ǹgbè rẹ̀ wọ́n rí ṣe lóòótọ́ wọ́n rí ìjọba ọ̀hún gbà sáàbà sọ pé ìjọba Abubakar ni yóò jẹ́ ìjọba tó dáa jù àbó ní nǹkan pàtàkì kan tó fẹ́ wá fún wa tó fẹ́ wá ṣe fún wa nínú ìtẹ̀síṣẹ́ ìjọba. sẹ́ẹ̀rì tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó bá fi lè tó bá parí sáà yìí lọ́dún 2027 tí ó bá fi lè wọlé ẹni tó lè wọlé ò tó ju Peter Obi lọ. Peter Obi ọjà aládàá parọ́ o Peter Obi ọjà ẹni tí ń ṣe bó ṣe wo o àwọn èèyàn sì nígbàgbọ́ kíkún nínú Peter Obi ju Àtíkù Abubakar lọ. tá a bá ti gbé ọwọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kúrò ńbẹ̀ Peter Obi ló tún kù tó lè dípò kì í ṣe tó dáhùn Àtíkù ó ti wà ń pò rí ẹni ọba ti ṣe pò rí táwọn yẹn ti mọ ohun tó lè ṣe ó ti tẹ aláàrú ti rí ipò àti títa nǹkan dúkìá lù privatization wọ́n fẹ́ lù ti gbogbo property ilẹ̀ Nàìjíríà tán ni orí ẹ̀ láti wà dòní yìí àwọn ń dọlọ́rọ̀ nígbà ẹnìkan ni Àtíkù Abubakar ń jókòó ńlé tí wọ́n bá ti ń parí ètò ìdìbò gbogbogbò tán ó ti di Dubai ńgbà tí wọ́n bá tún fẹ́ ṣètò ìdìbò méjì tó padà wálé ọdún ẹnìkan ló ń jókòó ńlé ń máa ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bóyá ti fi bú lójúkorojú ni ló yẹ kí ṣáì bàbá ọmọ pé ṣe làá fìdí mọ́lé gbogbo eléyìí etí ò bá dáa jù torí pé Àtíkù Abubakar bóyá àsìkò tí wọ́n ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú àbẹ́gbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe ni kí mọ́rántí láti gba PDM náà ló bí okùnfà PDP ẹgbẹ́ òṣèlú ẹlẹ́nu lọ́rọ̀ ni Àtíkù Abubakar òṣèlú yé ó gbélé Yorùbá ó máa ń pa ọ̀rọ̀ Ìgbò bẹ́ẹ̀ ló sì jọ ọmọ Fúlàní tó jẹ́ ìyá Haúsá gbogbo ilé jẹ́ kó jẹ́ ti ẹ̀yà àti ọmọ ilẹ̀ yìí tó balance ṣùgbọ́n àti máa bábọ̀ wọn àti ọjọ́ orí tó fi ní pé ìwà àjẹbánu
eléyìí tí ààrẹ lẹ̀ nígbà kan rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti lọ́ọ̀dì rẹ̀ mọ́lẹ́sẹ̀ kò lè jẹ́ kẹ́nìkan kan lù nígbàgbọ́ kíkún rẹ̀ àyàfi kó sọ fún Ọbásanjọ́ kó ní gbogbo ohun tó ń sọ ń pa Àtíkù pé irọ́ ló fi pa á mọ̀. ìrò pé ilé yìí ò ṣe é ṣe tó ló ti wà lákọọ́lẹ̀ náà ìwé bá ṣe. bẹ́ẹ̀ ni. jáwá wò báyìí ohun tá à ń gbìyànjú àti sọ náà ni pé àtọ̀tún àtòsì ẹnikẹ́ni tó bá wọlé sípò ìjọba tí yóò mú àlàáfíà àti ìdẹ̀rùn báráàlú ni kílédùn ọ̀yàn fún wa kílédùn ọ̀yàn fún wa òun náà nífẹ̀ẹ́ aráàlú bẹ́ẹ̀ni ìbàjẹ́ tí ń bẹ ń bẹ ló ń ṣe lọ ni ó fi sùn wá bọ̀ kọ́lọ́n ọjọ́ wà ń bẹ ìbàjẹ́ lómi ni ó gbàkóso àtẹ̀kù dà tílu ọtẹ̀ iwájú táfìrí ti wá ṣe tí oúnjẹ tí ó fi bọ́ sásìkò